òbí ẹlòmíì èmi àti ọmọ muslim àjọjọ kò sórí àga nítorí òbí rẹ̀ wá sí skul ó dẹ̀ sọ fún tíṣà pé ó mọ̀ jẹ́ kí ọmọ òun tó kò sẹ́gbẹ̀ẹ́ mi wípé ọmọ èṣù ni mí ilẹ̀kẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi ilẹ̀kẹ̀ èṣù ni ọmọ burúkú ni wá olórí burúkú wọn kẹ̀kẹ́ àwọn tó dẹ́kù jù láyé mùsùlùmí ni àwọn apààyàn tó bá apààyàn ayé orúkọ mùsùlùmí lẹ́tà pé aṣẹ́wó orúkọ mùsùlùmí ni àwọn onítìbìtì orúkọ mùsùlùmí ni àwọn ilé náà sọ pé àwọn ọ̀dà àfẹ́bọ̀ wọn máa ti ní àwọn ọ̀dà wọn kò ní wọn ní sórí rí àwọn olè òdà tó bá bá ṣe gbé wá ẹnìkan kan níjọ ní lójúde kan coronation Olúbàdàn ó ní wèrè láfi wo wèrè láfi wo wèrè wọn tó àwọn òní ti wò dá àwọn oníṣẹ́ pé ti wò dá àwọn náà fẹ́ tà fún wọn náà ẹ̀yin tẹ wà nínú ṣẹ̀ṣẹ̀ dáàbò ẹ̀yin tẹ padà bọ̀ wálé torí èmi ló sọ wípé èyí ò padà sínú ṣẹ̀ṣẹ̀ ó padà sí ilé rẹ ní iná rẹ ní bó bá ní ọjọ́ mùsùlùmí DNA rẹ ó ṣẹ̀ṣẹ̀ ní ọ̀wọ̀ bó bá ní ọjọ́ kírísítẹ́nì rẹ ní DNA rẹ ó ṣẹ̀ṣẹ̀ ní ọ̀wọ̀ so ìṣẹ̀ṣẹ̀ wà pure ó clean kò sí nǹkan burúkú kan nínú ìṣẹ̀ṣẹ̀ ẹ̀yin èèyàn ẹja gbé lárugẹ ẹja gbọ́dọ̀ àfa lárugẹ àbọ̀lù àbọ̀lù. ẹ bá mi pàtẹ́wọ́ fún apàṣẹ o ẹ pàtẹ́wọ́ abẹ́gbọ́n tó sọ ni tó bá ti jẹ́ pé kì í ṣe pé àwa gbọ́rọ̀ yànjú bí kí tó gbé microphone ọwọ́ mi fún àná náà ṣùgbọ́n mi ò rí ọ̀rọ̀ ọ̀dà ẹ má bọ̀ kí tó gbé microphone ọwọ́ mi fún àná náà ni màá gbé fún last ọ̀rọ̀ Yorùbá olùkọ́ kọ́kọ́ fẹ́ gbé fún kí tó gbé fún àná náà torí ó nídìí o ọjọ́ kan ni ọjọ́ tó ní agbára kí ni ilé gbàgbé tánú lọ́hùn yìí adúgbẹ́ lọ́wọ́ fálódì adúgbẹ́ ọ̀rọ̀ Yorùbá dà ṣẹ́jú méjì adúgbẹ́ adúgbẹ́ mi ò gbọ́ pé èmi ò tún ti gbọ́ pé ká àwọn èèyàn lè torí ẹ̀sìn kan kidnap èyí mi ò gbọ́ rí kọ́ kidnap ẹ̀ agbára rẹ̀ ti wo ni kidnapping ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ ìyànjú níṣẹ́jú méjì. mo ṣe ìrànlọ́wọ́ mo ṣe ìrànlọ́wọ́ mo ṣe ìrànlọ́wọ́ ìgbẹ́ ṣíṣe. Ẹlẹ́dùnmarè ò ní jẹ́ kó bàjẹ́ fún wa mo ṣe bọ̀ káàmì ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ tàdọ̀ náà jagunjagun fúnlẹ̀ Yorùbá. Ẹlẹ́dùnmarè kò ní dojú ti gbogbo àwọn ọmọ orúkọ rẹ̀ wọ́n ní ká ṣe ọ̀rọ̀ ìyànjú bí a máa ka Kùránì bíi méjì bí iṣẹ́ táwọn ṣe tá a mọ̀ dáadáa nìyẹn bẹ̀ka tó lọ ẹ̀yin babaláwo wa ẹ̀yin ìyá aláwo wa ẹ̀yin ìyá nífá ẹ̀yin ìyá lóríṣà orí láti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ká kọ́kọ́ fọ ilé wa kó mọ́ ká tó lọ fọ ìta. Ìwọ babaláwo tí o mọ̀ pé ọmọ kóòtù òjìrì ni ẹ́ tí a sì rí orúkọ ẹrú àbùdù nínú orúkọ ẹ̀ ìtìjú ló jẹ́ òun ìtìjú ló jẹ́ fúnlẹ̀ kóòtù òjìrì èmi ọ̀dáyàn ló mú mi ìṣògùn fún yàn bẹ́ẹ̀ babaláwo lèmi náà bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ bàbá mi torí mo tẹ fáwọn nífà olóyè lèmi bẹ́ẹ̀ tó o bá pè mí babaláwo máa dá ẹ lóhùn. Ẹ lọ ṣẹ́ẹ̀dì orúkọ yín o mo rí babaláwo tó sì ń fi orúkọ òṣì ìwé òfò tó fi ń sọmọ lórúkọ babaláwo lèmi ẹ má bójú wa jẹ́ mọ́ ẹ̀yin babaláwo gidi àmọ́ yín o àmọ́ ẹ̀yin babaláwo tá a bá sì rányàn wá sọ́dọ̀ ẹ̀ tó o bá ṣe dọ́ọ̀pù àkànnà ọbẹ̀ tá a bá ṣe lórúkọ ẹrú ń bẹ̀ a máa dá ẹ padà sórí afẹ́fẹ́ pé kọ́kùnrin má dọ̀rú ẹ̀ mọ́. ẹ má máa jó orúkọ Sáúdí mọ́ kò pọ́n wálé kò pín yín kú wá. ẹ lọ change orúkọ yín owó tẹ máa fi change orúkọ yín kò wọ́ 15,000 kò wọ́ ẹ gbìyànjú ẹ change orúkọ yín a fi Olódùmarè a fi bẹ̀rẹ̀ yín ẹ má jẹ́ ká máa tijú láti wọ ìdè Ifá ká máa tijú láti wọ ìlẹ̀kẹ̀ kí ni gbogbo ìṣòro wa ẹlòmíì ò ní lè wọṣọ gidi sọ́run ààrẹ ẹ jẹ́ ká wọṣọ tá a bá fẹ́ lọ ní ìjùmọ̀ níjọ́ sáọ̀dẹ̀ ẹ jẹ́ ká wọṣọ ńláńlá
agbówótò wọn lórí burúkú yìí lọ wọn pákéjì jù wá lọ ni agbẹ́tùmọ̀ jù wọ́n lọ́dún ayé ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà pélé ní tẹ́jọ́ ọmọ kóòtù òjìrì ẹ sọ pé ànábì máa ṣòfò Allah máa pasọ́ Saudi gan máa kàgbákò ní kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi tó ṣẹlẹ̀ sí ọ̀gá mi aṣíwájú mi Ìlọrin náà gbé òun lọ Ìbàdàn náà gbé mi lọ lórí pé a sun ìwé tá a fowó wàrà ṣé yẹ ká ṣẹ̀wọ̀n lórí ẹ̀ ọwọ́ ara wa lẹ́wọ̀n gbogbo ẹ̀yin bàbá dẹ̀ jókòó mẹ́ tá a bá wá ń tú ìwé wọn lórí afẹ́fẹ́ ẹ̀ máa wá bẹ̀ wá pé ká ṣe sùúrù bàbá tó bá ṣe bẹ́ẹ̀ ọpọlọ ẹ̀ ń lọ ni o ọpọlọ bàbá yẹn ń lọ àwọn òfòfẹ́ anybody àfọ̀fẹ́ anybody a máa kú tẹ́lẹ̀ ó ṣe wàhálà wà á kú ó ṣe wàhálà wà á kú ó ti kúkú fún nínú ẹ̀ gangan káyé mọ̀ pé o wáyé asán. Mohammed ó kú fún Saudi ni lórúkọ Saudi ò fi parọ́ Jésù ó kú fún Jerusalem tẹ́mi náà bá kú fún ràn mí tó jẹ́ kóòtù òdìrẹ tó yẹ kí n pa ṣé kí mi lùzì náà àbí bẹ́ẹ̀ kọ́ ní ọ̀gá mi ẹ jọ torí ọlọ́wọ́ ní bàbá wa jáde ṣé máìkì pé méjì kò pé méjì ẹ má bàa bí jẹ ẹ má bàa bí jẹ lọ́ọ́ ṣe bàa bẹ̀ jẹ́ ok jáde ẹ jẹ́ ká wo ọkọ̀ tí because táwọn náà bá ń ṣe tiwọn wọ́n máa ń kí odù lẹ́kí àbí báwo ni apàṣẹ fà àwọn tó sọ gbogbo bẹ̀rẹ̀ ní bàjẹ́ apàṣẹ small body big engine agbára náà afẹ́fẹ́ ọ̀ dá ọmọ babaláwo tó dá ọmọ ọ̀gá wa bọ́dún bọ́ọ̀lì ọba ẹ̀ là gbáyé small body big engine kò ní bàjẹ́ ọba mi ẹ̀ ní wálẹ̀ gbogbo ẹ̀ babaláwo tẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ yín tẹ̀ tú wa lẹ́kùn ká máa lé wọn lọ àwọn bá lé wọn pa àsìlú ẹ̀wọ̀n àsìdé àtúnfọ́ àtúnṣe ń ṣe lọ ọjọ́ kú ọjọ́ ọ̀sìnmi bẹ̀rẹ̀ babaláwo tá à ń pé tá à ń fún lóúnjẹ ẹ máa tọ́jú wa o ẹ máa tọ́jú wa àtọrọ owó lọ́wọ́ yín o ẹ máa tira fún wa o à ń rìsíìfù aláàtì àgbákò oríṣiríṣi Ifá ló ń kó wa yọ o lọ́ba pẹ̀lú mọ̀lẹ̀ là ń ṣiṣẹ́ fún àṣẹ torí owó nítorí wa Allah sọ pé nínú àlùkùránì ẹwọ bí tó yẹ àwọn èèyàn sì burú Allah sọ pé kí èèyàn jalè tó bá jalè kọ́ gé ọwọ́ ẹ̀ ẹjọ́ ká lè jalè bírí gbogbo wa la jalè rí àbí nígbà tá a kéré bẹ̀rẹ̀ wọn bàbá tiwa nílẹ̀ kóòtù òjìire ó ní òògùn tó máa ṣe fọmọ tó bá jalè bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ tí òfin ní jalè mọ́ Allah wa sọ pé ẹni bá jalè ẹ̀ gé ọwọ́ ẹ̀ jágò kóná ọ̀ya gbèsòkè jágò kóná 489 kóná 489 ẹ̀jẹ̀ ká lọ kóná 489 kóná 489 alẹ́ náà ọ̀gá mi ọ̀dàbọ̀ ìwọ ló kọ́kọ́ ṣẹ̀wọ̀n. ìwọ ló kọ́kọ́ ṣẹ̀wọ̀n ok jágò ẹ lọ kóra 5522 kí ló sọ. ó ní a ò ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu gẹ́gẹ́ bí àwọn tí ò ṣe Islam àti òjíṣẹ́ rẹ̀ kódà kí wọ́n jẹ́ àwọn òbí wọn tàbí ọmọ wọn tàbí arákùnrin wọn tàbí àwọn ọmọ ìbábátán wọn àwọn wọ̀nyí ni Allahu kò ní kọ ìgbàgbọ́ wọn ìgbàgbọ́ òdodo wọn sínú ọkàn wọn Allahu sì kún wọn lọ́wọ́ pẹ̀lú ìmọ́lẹ̀ àlùkùránì ìṣẹ́gun láti ọ̀dọ̀ rẹ̀ Allahu sọ wípé ìwọ tí o bá ṣe Islam àní rí ẹ tó ṣe Islam ó bá òbí rẹ̀ tí o bá ṣe Islam àbí àbátan rẹ̀ àbí ọ̀ẹ́dẹ́jọ́ sí kékeré papọ̀ láti bẹ̀rẹ̀ kò bá ṣe Islam Allah sọ wípé ẹ̀tọ́ rẹ̀ ò bá ṣe ẹ̀ṣẹ̀. ṣé ẹ sì gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣé gbogbo wa la sì gbọ́ ẹ̀yin ọmọ irú aláàtẹ̀ṣe wa ń gbé ẹ̀rọ ló pé wọn dà torí pé náà wọ́n lẹ̀ ń lọ ọmọ aládé náà wa àwọn bàbá wa sọ fún wa pé kò sí iná ọgbà ìtẹ̀rọ̀ ló ọgbà ìtẹ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dáhùn yẹn ẹ̀ ní délé gbogbo ọmọ àgbàdo kódà 95 kí ló sọ. àtọ̀ ìbà
verse 5 Surah 9 verse 5 nínú àlùkùrán ọ̀nà àlùkùrán ní aláwù kí ló sọ ó ní nítorí náà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán ẹ pa àwọn òṣèbọ níbikíbi tí ẹ bá ti bá wọn ẹ mú wọn ẹ séde mọ́ wọn kí ẹ sì séde mọ́ wọn kí ẹ níwọ̀n gbà tí ó ti ibi tí dá tí wọ́n ní ìbúbá tí wọ́n bá sì ronúpìwàdà tí wọ́n sì ń kírun tí wọ́n sì ń sin sàká yàgò fún àwọn olùdùnà ẹ pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá àwọn òṣèbọ bíi tàwọn báyìí. irú àwọn báyìí wọn ní kọ́ ọmọ wa ṣẹ́sìn àlùmọ́ríkà ni ọ̀rọ̀ mi làwọn náà kọ́ mẹ́rin tó àtúndé ní tí òsùn wà ṣe kò ní jẹ́ kó ní gbogbo wa burú ẹ jẹ́ kí gbogbo wa ká padà sílé káwọn nǹkan tá à ń ṣe àsìlò àti dé ẹni orí yọ òdìlé ẹ jẹ́ ká tẹpá mọ́ ilẹ̀ kóòtù òjìrè ọ̀rọ̀ mi làwọn sọ pé ká pààyàn ọ̀rọ̀ mi lò sọ pé ká dógò ọ̀rọ̀ mi lò sọ pé ká bá èèyàn jẹ́ ẹdó ẹni tí ó bá yẹ kẹ́ ẹdó ẹ má dó ọmọ ọdún mẹ́sàn-án ẹ ṣe àdúgbò ẹ. àbọ̀rú àbọ̀yè ẹ mọ ìdí tí mo fi ní màá gbé microphone fún Talọlọ́run last òun ló kọ́kọ́ lọ wọ́n ti dáàbò ẹni o ọlọ́ọ̀bá jà aṣọ ogun àgbákò àwọn ẹlẹ́sìn búburú láyé ṣe lókùnrin yìí ètò ìṣẹ̀ṣe ni wọ́n múra lọ́wọ́ ṣé èsì náà lè ṣe tà ní àbí kíni èsì náà lè ṣe tà ní lábẹ́ ṣe gbà náà lábẹ́ ìṣẹ̀ṣe ní lábẹ́ ṣe o ni wọ́n bá pe Talọlọ́run pé àwọn ìjọ kan fẹ́ gbowó sílẹ̀ láti ṣe bẹ́ẹ̀ kó máa bọ̀ mi ò gbọ́rú ẹ̀ rí tó bá jẹ́ pé ìdíta ti ní òfin tó ní ìtumọ̀ ni tí a sì jẹ́ ọ̀kan ṣoṣo ohun tí wọ́n ṣe fún ọkùnrin yìí ó yẹ ká sọ pé wọ́n kó gbogbo àwọn ṣẹṣẹ́ yẹn kan lọ pa wọ́n àwọn náà bọ́ sọ pa wọ́n torí wọ́n fẹ́ pa ni Olódùmarè àti orí àti irúmọlẹ̀ ni ò gbà fún wọn láti yí pa ṣùgbọ́n máa fún Talọlọ́run láàyè ìṣẹ́jú márùn-ún láti bá wa sọ̀rọ̀ ohun tó bá sì bá wa sọ ẹ jẹ́ ká fi sí ọwọ́ òsì ká má fi jẹun ìjẹ́ ẹ ti rí ẹnìkan rí nínú àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí tí wọ́n ní oníṣẹ̀ṣe lọ gbé tó lọ tì mọ́ ẹ̀wọ̀n nítorí pé ó bú àwọn oníṣẹ̀ṣe pé ẹlẹ́bọ ni wá. à ń bá wọn gbé à ń bá wọn jẹ à ń bá wọn mu wọ́n sọ̀rọ̀ òdì sí wa a ò bínú sí wọn rí ṣùgbọ́n àwa wá ń sọ fún ọ pé ohun tiwa tí wọ́n bàjẹ́ kì í ṣe ohun tó yẹ kí wọ́n bàjẹ́ àwa náà wá ta àbùkù sí tiwọn inú wa ń bí wọn ẹ jẹ́ kí Talọlọ́run bá wa sọ̀rọ̀ ẹ jọ. kábíyèsí Olódùmarè kábíyèsí fa mo kí o gbẹ̀yìn bàbá mi tó wà bí ẹ kú ìdúró tí mọ́lẹ̀ ojú òní tiwa mo kí gbogbo àwa tí fi ọdún Ifá ọbẹ̀ làfẹ́ láyọ̀ tá a fi lé sí láyọ̀ náà lábàlẹ́ Ifá ní igba abẹ́rẹ́ wọn tọ́kọ́ ìgbà abẹ́rẹ́ wọn tọ́pọ́. igba àràwọ̀ wọn tó sùn ìgbà àràwọ̀ wọn tó sùn. ọ̀gá tó sùn àràbà ó ti lẹ́lẹ́gbẹ̀ẹ́ ní ọ̀sùsù. ọ̀gá tó sùn àràbà ti lẹ́lẹ́gbẹ̀ẹ́ ní ọ̀sùsù. adìẹ fìnàfìnà adìẹ fìnàfìnà. tí ó sàrẹ̀ mọ́ bára gbé tu. tí ó sàrẹ̀ mọ́ bára gbé tu. òjá nínú lẹ̀rẹ́ mi wá. èmi kí mo rọra mi. èmi bá mọ rẹ́ra mi. àṣẹ ìdánwò ẹ̀. ìyá lóríṣà tẹwà bí ojú òní tiwa tẹwà bá wa ṣe àjọyọ̀ ọdún yìí àwa tá a ṣe ọdún yìí láti ṣe ní o àní pẹ̀lú láyọ̀ náà fi lé sí láyọ̀ náà lábàá inú mi dùn nípa fún mi láǹfààní àti sọ̀rọ̀ fílòdì torí tí máa lọ bí ọdún tí màá rọrọ̀ sọ inú mi dùn ilé ta àtòrí Ìbàdàn wá jẹ ta lásán bì ilé ta lórí Ìbàdàn wá jẹ rẹ sí lásán bì ọ̀rọ̀ tó ní ó kàn sọ ọ̀rọ̀ yìí fún ẹ̀yin tẹ́ bí wá ní ẹ̀yin bàbá wa ìwọ̀nba tí ọbẹ̀ lálẹ́ ṣe láti fi gbéṣẹ́ ṣe lárugẹ wọ́n ń ṣe é wọ́n fẹ́ bí wá pé ọ̀nà wo làwọn náà fẹ́ gbà tíṣẹ̀ ṣe òfin ní parun tí yóò fi máa tẹ̀síwájú sí i kí
tí o gbọ́ káwọn pé kí la lè ṣe níyànjú tíṣẹ̀ ṣe yóò fi máa tẹ̀síwájú sí i. bá a bá ṣe bá sí ni bá ṣe gbọ́. tíṣẹ̀ ṣe yóò fi tẹ̀síwájú fún àpẹẹrẹ wọ́n máa sọ fún wa wípé ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn ohun táwọn bàbá wa tẹnumọ́ tíṣẹ̀ ṣe fi bàjẹ́ débi tá a dé inú. bá a bá ṣe bọ òrìṣà sí ńlòrìṣà ṣe é gbà. kábíyèsí wa nígbà tá a wá gbọ́njú làwa di pé àsáwọn bàbá wa tí wọ́n bí wá gbà náà àsáwọn bàbá wọn ò pin sí lọ́tọ̀ wọn ò kà sá lọ́tọ̀ ṣùgbọ́n torí ìjẹkújẹ táwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ó jẹ ló ti sọ fún wa pé sẹ́ẹ̀rí ìṣẹ̀ṣe wa ẹ̀jẹ̀ àpìlásà ìwọ babaláwo ó tún lè máa kírun kò sẹ́sìn inú ti yín babaláwo ò lè máa lọ ṣọ́ọ̀ṣì ẹ̀yin ò lẹ́sìn ibi tí wọ́n ń wá sí nìyẹn. mo jẹ́ ká ìtura bí àṣà. òrìṣà lábọ̀là ojú ẹni sí òní. wọ́n jẹ́ ká ìtura bí àṣà ike òṣèṣì bẹ̀. sáwọn bàbá wa tí wọ́n bí wa tí wọ́n bá wa pín àwọn ọmọ là ń pín ìdí ní lẹ́ẹ̀fì babaláwo tí ó fowó fáráyàwó rányàwó rẹ̀ mọ́kà. ìdí ní lẹ́ẹ̀fì babaláwo tó fowó fáráyàwó rẹ̀ mọ́kà. ó tún àwọn àwùjọ babaláwo pé àwọn fẹ́ sàbọ̀dé mọ́kà. nípasẹ̀ nílé ìwọ àgbà wo àwa oníṣẹ̀ṣe níyànjú. káfíńrúkọlù ká lè bá a lọ́la. orí àwọn ọmọ tiwa gangan láti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá sísọ lẹ́ẹ̀kan àkọ́kọ́ níbi orúkọ sísọ kò dákọ́ ní babaláwo abọ́mọ́ ṣẹ̀ṣe kó mọ tó kọ kìrìsìtẹ́nì àbúkọ mùsùlùmí. ẹja fi kùlùkù ká lè bá a lọ́rọ̀. orúkọ ní ìdánimọ̀ tiwa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire. ẹja fi wàjọ wà ká lè bá a níyì. èyí tó sì wá sí pàtàkì ni pé táwa gangan tá a jẹ́lẹ́bọ ká mọ̀ra wa lẹ́lẹ́bọ. ẹja ti bẹ̀rẹ̀ gòkè kó lè bá a tún ní lára. mo pe bàbá jẹ program tẹ́tẹ́ tẹ̀ wọ́n láyé nígbà tí Olúbàdàn a bá lọ bẹ̀ mo ní àwa ẹlẹ́bọ làwa sọ Olúbàdàn ó bàbá òun ẹ̀sẹ̀ ni ó ní náà òun ìṣẹ̀lẹ̀ bọ̀ o. àdìbá fún irú mọ̀lẹ́ ojú pọ̀tún. èdè ẹbọ wọn ti sọ di tí ò dání ti wá. àbò fún irú mọ̀lẹ́ ojú kò sí. láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ọ̀fà gbogbo ẹ̀ àwa tá a wà ní tá a jẹ́lẹ́bọ ẹbọ làwọn ò sì kú tà wá. ìwọ jọ ìwọ. Olódùmarè ò ní jẹ́ báwọn kírun Olódùmarè ò ní jẹ́ káwọ́ bá wọn lọ sọ́ọ̀sì kálọ́mọ hallelujah. àṣẹ bẹ́ẹ̀. ìṣòro tí ó dé bá gbogbo àwọn babaláwo àwọn sẹ̀tẹ̀tà wà bí tí wọ́n á sọ wípé pásítọ̀ ṣé pásítọ̀ tiẹ̀ ní lọ́sọ̀rọ̀ ṣé bá àwọn àlàǹsó fún wọn sáà kọ́ àǹsó bá fún wọn ni babaláwo ò ní ṣòro tí ó bẹ̀rẹ̀ wájú pásítọ̀ àbúrọ̀jù àfa. ìjà ògbóró ló ti. àwọn ọmọdé wá wá wò wá èdè ẹbọ wọn ti bàjẹ́ wọn ti jẹ́ ká níbi tí ò dá oníṣẹ̀ṣẹ̀ àwọn fúnra wa ẹjẹ́ àmọ̀ ìṣẹ̀ṣẹ̀ yẹn gan inú mi máa ń dùn pé mo tó ṣẹ̀ṣẹ̀. nínú àwọn olóyè ò pé kí o. inú mi máa ń dùn pé mo tó ṣẹ̀ṣẹ̀ tá ẹ bá sì ní àwò nínú àdúrà ní wọn Suratu Ibrahim Suratu chapter 14 verse 4 ó sọ fún wa pé àtọ̀rẹ́ òtúnṣẹ́ kankan sí ìrẹ́ kankan bí ó ṣe nípa èdè àwọn èèyàn rẹ̀ láti ṣàlàyé Ọlọ́run fún wọn. ẹ jọ̀ọ́ sókòdù mẹ́mẹ́rin tó sọ Lárúbáwá yẹn tó wà náà sáwà ní Jésù ò gbọ́ Yorùbá èdè tí màá fẹ́lẹ́ dàbí sọ̀rọ̀ ẹnìkan tí wá ń kọ́ mi bí abaláwo bá bọ́ bí ìdílé wa kí fá bí ìgbàgbọ́ gbogbo ẹ̀ ní ìgbọ̀ dáadáa pẹ̀lú báwọn tó bá bí ìṣètò ní àwọn sọmọlá ìpínlẹ̀ ọ̀sán ìtọ́ ọ̀dọ̀rọ̀ kí bisimilá yọ̀rọ̀ máa ní ọ̀yẹ́ ọlọ́run tí ẹ̀lọ́fẹ́ bá sọ̀rọ̀ yẹn o iná amúrú asọ̀gbọ̀ fúru ọlọ́run ẹlẹ́dàá ẹ̀lọ́fẹ́ bá sọ̀rọ̀ nígbà táwọn kékeré tábà béèrè pé ẹjọ́ kí ìtumọ̀ orúkọ wa wọ́n nìkan lọ bá àfa orúkọ tá à ń jẹ́ àfa ni ó túmọ̀ rẹ̀ fún wa àwọn ìyàwó lọ pé ẹ lọ bá àfa wọn ò rẹ́wọ̀ òjíṣẹ́ yìí sí wa
ọ̀rùn mílà ara òjìṣẹ́ olóògùn ìtọ́lá rán sí wa ni. láti ọdún ìrògbò délé alára. èsù náà lù ú ọmọ èsù lèmi ẹ̀yìn mọ́ tiẹ̀. láti ẹ̀mí ìpàdùbà wá dèrò. Ṣàngó Olúkòso Ọ̀ṣun Ọya abáṣẹ́dé ọlágbára tí wọ́n lábò. láti ọdún mẹ́ta onírèkó débi ìrókò akúrèkéjé. tẹ́ ẹ bá dọ́dọ̀ tí wọn ò lòdì sí obìnrin kankan o ọkùnrin gbogbo wọn lọ́dọ̀ wọn obìnrin ò ráyé wá. ẹni tó bá ní tòbúkọ bínísí aláàlẹ́. wọ́n lọ́pọ̀rọ̀ òkàgbọ́n afẹ́fẹ́ ní gbé lọ. ìyànjú kan tí mo kàn fẹ́ gbà wọ́n babaláwo ni pé gẹ́gẹ́ bí ọbẹ̀ la ṣe ń ṣe léyìí tí ọbẹ̀ la ń gbé ṣẹ̀ṣẹ̀ ga tá a sì rí káàkiri àgbàlá ayé. yóò bá ní ìdàgbò tó wò wàkàwàkà tó pọ́dún mẹ́ta. gbogbo wa lẹ́yìn ọ̀sọ́kà lẹ́yìn ọ̀kan kí làwa náà lè ṣe táyé obìnrin báwa náà gbé ṣẹ̀ṣẹ̀ yìí ga. àbí bá fún ìṣẹ̀ṣe tí solórí òun kí la lè ṣe kìí ṣe gbogbo nǹkan lówó. mo ní àwọn ọ̀rọ̀ Yorùbá ní programu kan jọ. àbùkù ìṣẹ̀ṣe tí solórí òun lóde ọ̀run. ìyá bàbá ẹni ìṣẹ̀ṣe ni o. kí ni ẹnìkọ̀ọ̀kan ó ṣe láti gbéṣẹ̀ sí ga. àwọn ọ̀rọ̀ Yorùbá ló programu kan wọ́n lọ síta gbangba wọ́n lọ sọ fáwọn èèyàn pé ìṣẹ̀ṣe yìí lọ́nà ìṣẹ̀ṣe yìí ní ọ̀nà. ẹ wá wo bí àwọn bàbá mi bàbá rà bá bí wọ́n ṣe jà fún ṣẹ́jẹ́ tábítá wọ́n ṣe ọbẹ̀ ìlànà náà dìde àwọn náà jà fún ṣẹ́jẹ́ tábítá tínú àwọn tó ń jà fún ṣẹ́jẹ́ àwọn ọmọ ìkọlà àwùjọ Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ò pọ̀ jù wá lọ. eégún ẹni ìṣẹ̀ṣe ni. àwa là ń gbọ́ra wa kó o pọ̀ jù wá lọ ṣùgbọ́n àwa àìsè hàn a máa ṣe pamọ́ ni. ìbálẹ̀ ni ìṣẹ̀ṣe ni o. Kìrìsìtẹ́nì ta gbangba Mùsùlùmí ta gbangba oníṣẹ̀ṣẹ̀ ta kọ̀rọ̀ la máa ń sápamọ́ sí. ìṣẹ̀ṣe là á bọ̀. àwọn aláṣẹ ń dásọ̀rọ̀ wọn àwọn là ń dásọ̀rọ̀ wọn àwọn àtàkàmọ́ gbọ́rọ̀ pásítọ̀ ogun jẹ́ẹ̀tì àfáàrà jẹ́ẹ̀tì kò sí ìsìnkú àbúrò àbúrò jẹ́ẹ̀tì o. wọ́n wá sọ wípé tẹ bá fẹ́ rí pásítọ̀ gidi ẹ̀ rí inú mọ́sà tẹ bá fẹ́ rí àfáà gidi ẹ̀ rí inú mọ́sà babaláwo gidi inú ayẹyẹ. ìbọn lè gbé ìbọn làwúre. òsì wọn mọ sàlàyé babaláwo gidi fún wa nígbà tó ayé kéré mọ ní babaláwo tó bá ti ń dun mọ́tò tó bá ti ń wáṣọ gidi kìí ṣe babaláwo gidi. adébábọ̀ rúmìlà bàbá sàkápò rẹ̀ dọ́gba. táwa bẹ́ẹ̀ ló yàgbọ́ bá ti wá ó wà máa fọ̀ sí oyún wọn ṣùgbọ́n pásítọ̀ lè kun jẹ́ẹ̀tì àbá lè kun jẹ́ẹ̀tì babaláwo gidi wọ́n ní ẹ lọ bá nu ayé. ẹni tó bá fẹ́ lówó láyé ẹ̀ sáàmọ́ ṣe gbọ́. ó ti kó wa wọ́n ti fẹ́ gaba ìdùnnú lójú òní tiwa. àṣẹ bẹ́ẹ̀. nínú mi ti ẹ̀dùn fún àǹfààní tí ẹ fún mi láti sọ̀rọ̀ kókó ọ̀rọ̀ wọn náà ní ṣe kí ni ìkọ̀ọ̀kan wa lẹ́yìn ọ̀ṣọ́ka kí la lè ṣe lápò ara wa pẹ̀lú gbìyànjú wa láti fi ṣẹ̀ṣẹ̀ ìdá tílẹ̀ bàbá mi ò fi ní parẹ́ tílẹ̀ bàbá mi ò sì ní dàrú ó kí wa ní ẹ̀làbọ̀yè ìfọ̀ ṣíṣẹ́. ògbó àtọ́ àsúrè ẹ bá mi pàtẹ́wọ́